ẹ̀yin Ìbàdàn ta ló ra orí Hafsọ lọ́wọ́ Abdulrahman Bello wọ́n lẹ́yìn lẹ́ra orí nìbàdàn àṣé kíníkà tó ń rọ̀ ni òjò tó ń rọ̀ tí ò tí ì dá Ọlọ́run nìkan ló mọ iye ẹni tó lè pa IG wa jọ èmi fẹ́ bẹ̀bẹ̀ ni o mo fẹ́ bẹ̀ IG wa kí wọ́n jọ a fi Ọlọ́run bẹ̀ wọ́n kọ́ má yẹ kọ́ máa yẹ kú o kọ́ jọ kọ́ bá wa protect ọmọ ẹ by all means kọ́ bá wa protect Abdulrahman kò gbọ́dọ̀ kú báyìí àṣírí pọ̀ tábìlrahman fẹ́ tú àṣírí pọ̀ gan-an tó fẹ́ tú bàtà 13 plus Hafsọ bàtà 13 plus Hafsọ tí wọ́n bá ní ọ̀dọ̀ ẹ̀yẹn nísìnyí gbogbo àwọn látòrí bàtà kéní tó dórí 13 agbọ́dọ̀ mọ̀bí tó ta orí gbogbo wọn sí ọkàn wọn níbo ló tà wọn sí torí tábàkà part of body ó pọ̀ gan o bá a ṣe ń ro ọ̀rọ̀ yìí kó má jẹ́ pé alápàtà ni Abdulrahman kó má jẹ́ pé òun kàn jẹ́ alápàtà lásán iṣẹ́ tó ń ṣe jẹun nìyẹn get alápàtà lásán lòun ṣe àwọn kan ni wọ́n ràn lọ́wọ́ because ó fẹ́ ìyàwó ó láwọn ẹbí tiẹ̀ ní family house yẹ ṣẹ́ǹgbọ́n wọn ló níyàwó ní family house yẹ ó wá lọ gba ilé kan tó fi ṣe lé àlejò tí fi ń dáràn lóhùn ó lọ gbà síbi tó pa ọmọ ẹ sí tí wọ́n ti bá oríṣiríṣi bàtà tí wọ́n ti bá ilé ẹ̀kẹ́ ẹ̀dí ẹ̀dá òkúta Ọlọ́run ta ló mọ orí ń bàdàn ta orí Hafsọ ẹ̀dẹ̀ bá wa bí mo ló tọkàn sí mo ló ta ọkàn lẹ́yìn ọkàn níbo ló ta ọyàn sí ojú ara rẹ̀ fáràjì rẹ̀ mo ló tà sí mo ló tà sí sọ́dírù mo ló tà sí gbogbo ìfún tẹ́sítàì ọmọ ẹ̀ níbo ló tà sí bóyá yóò ṣe padà ka ẹ má jẹ́ ń dá ọkọ̀ ìlú kankan ẹ má jẹ́ ń dá ọkọ̀ ìlú kankan ṣé ṣùgbọ́n ti kàbàdé báyìí ẹni tó wá wà ń bàdà ẹ̀ tí ì mọ́ bẹ́ẹ̀ ni bóyá wà yóò padà kó lórí àwọn àfáàní kan yóò dórí àwọn bàbá aláwo ẹ̀ tí ì mọ̀ ìgbéyà yóò dórí àwọn non-believer ẹ̀ tí ì mọ̀ ẹ bá wa ṣèwádìí lórí ẹjọ́ táwọn orí nìbàdàn ẹ tó orí kò síbi tó lè sá lọ kéèsì lè ti kọjá kéèsì kínní ààfin tápò gbé ọ ni ààfin tápò gbé ọ ni ẹ tó ra orí nìbàdàn tó ra orí Hafsọ Yétúndé àbí yá Hafsọ Lawal Yétúndé tó ra orí ẹ̀ lọ́wọ́ Abdulrahman Bello ọmọ Ìlọrin ọmọ Ìsàlẹ̀ Kòtò nílọrin ìkẹ́nu àwọn ọ̀dọ́ àfáà Ìlọrin ìkẹ́nu àwọn ọ̀dọ́ àfáà ní Ìlọrin gèrè Álímì Ìbàdàn nílé Olúyọ̀lé níbi olè tí tá ń ra orí kẹ́ni ẹ̀ ti jáde jẹ́ẹ́jẹ́ wọ́ọ́rọ́ àṣẹ yóò tù lágbó Ọlọ́run ẹjọ́ bá protect Bello Abdulrahman náà gbọ́dọ̀ parẹ́ o ẹ bá wà fún lóúnjẹ jẹ kó máa jẹun gidi dégbé lọ́jọ́ tí wọ́n bá pa gan kó ti put on weight kó ti hard mọ́ weight ẹ̀ ọjọ́ tí wọ́n bá pa kárí pé ẹ̀ lọ́pàá ẹ bá wa tọ́jú ẹ̀ kó gbọ́dọ̀ kú ìyẹn ò ní má tọ́ṣọ̀ rẹ o tí a kó tọ́mọ bá ṣe òbí a gbọ́dọ̀ fi ìyá ebi jẹ ọmọ yóò máa jẹ gba yóò sì máa jẹun jíjẹ náà ní méjèèjì àlùbáàrì yẹ̀dì bíbù bílẹ̀ àsọ wàlùbáàrì yẹ̀dì bíbù bílẹ̀ ìṣáárà àsọ lélẹ́yìí ẹnì ẹlẹ́gba tààrà ẹnì Abdulrahman lẹ́gba àmúṣe èyàn ọlọ́pàá yẹn náà nínú ọlọ́pàá tá a lè kọ́ níṣẹ́ ṣe
lẹ́yìn ọlọ́pàá yìí wà tó ẹ̀yin lẹ track number ẹ̀yin lẹ no kudos Nigeria police ọ̀gá ní wàhálà tí bá fẹ́ iṣẹ́ ẹ̀ máa iṣẹ́. Ta ló ra orí Hafsa Lawal Yétúndé nìbàdàn afẹ́ náà